Ẹ̀yin tèmi, thank you for joining me. Alhamdulillahi Rabbil Alamin. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ lélẹ̀, èmi sábà máa ń sọ̀rọ̀ ìlera ọkùnrin, ìlera obìnrin. Please, you can watch my past videos. Ẹ wo àwọn videos mi tí mo ti ṣe tẹ́lẹ̀ kẹ́ lè bá mọ irú ọ̀rọ̀ tí mo máa ń sọ lálìfàì. Bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ eléyìí, this is about Muslim community. This is a big accusation. This is a big accusation coming from our great Mudiru Markaz, Baba wa Habibullah Adam Abdullahi. Accusation yìí lágbára. Gbogbo ọ̀rọ̀ yìí wá tọ́ka sí Sheikh wa Suleiman Farouk Oníkíjìpá. Ọ̀rọ̀ yìí tọ́ka sí wọn nítorí àwọn tó ọ̀rọ̀ náà ṣojú wọn. Ẹ rí i pé bàbá mi Mudiru Markaz wọ́n sọ̀rọ̀ pẹ̀lú evidence. Bákan náà, ẹgbẹ́ kó mọ́ bàjẹ́ làwa wà. Gbogbo àwọn bàbá méjèèjì yìí, òun lèmi á jẹ́ àwọn pọ́ǹtì nífẹ̀ẹ́. Tá à ń wo ìṣesí Ọlọ́run lára wọn. Báwo ló ṣe wá jẹ́? Báwo ló ṣe jẹ́ ọ̀rọ̀ handkerchief bàbá? Báwo ló ṣe jẹ́ bàbá wa Sheikh Oníkíjìpá? Báwo ló ṣe jẹ́ ọ̀rọ̀ Àdó? Ọ̀rọ̀ Ìkódẹ to this very stage? Báwo ló ṣe jẹ́? As a Muslim, kí ló fa ìpè? Kí ló fa ìpè? Like kẹ́ jáde wá kẹ́ wá debunk ẹ̀ pé rárá, ọ̀rọ̀ yìí irọ́ ni sẹ́. Ọ̀rọ̀ yìí kò rí báyìí sẹ́. Ọ̀rọ̀ yìí èmi kọ́ sẹ́. Instead, èpè ni Sheikh wa Suleiman Farouk Oníkíjìpá. Èpè ni wọ́n wá mú jáde tí wọ́n ṣẹ́. Wọ́n ṣẹ́ èpè lọ wájú, wọ́n ṣẹ́ èpè lọ sẹ́yìn. Ẹ̀yin náà dẹ̀ mọ ìhà tí Mùsùlùmí tí Ìsìlámù kọ sí pé kí ló fa ìpè bàbá? Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú Àdó. Báyìí lọ̀rọ̀ Àdó ṣe rí. Mo fàdó yìí, mo fi help bàbá ni. Èmi kọ́. Bìlẹ̀ǹtẹ̀lé kí ni as a custodian of Islam, báwo lọ̀rọ̀ Àdó ṣe jẹ́? Ẹ jẹ́ ká mọ àwọn tá à ń tẹ̀lé fa. Ẹ jẹ́ ká mọ àwọn tá à ń tẹ̀lé tó bá jẹ́ pé ọ̀rọ̀ Àdó yìí lóòótọ́ ni. Bàbá yìí dẹ̀ ní evidence full ground. Evidence full ground. Ọ̀rọ̀ èpè kọ́. Sheikh Suleiman Farouk, ọ̀rọ̀ èpè kọ́. Ọ̀rọ̀ èpè kọ́. Ọ̀rọ̀ pé ojú àlá ni. Ọ̀pọ̀lọpọ̀ sọ wípé bóyá stroke ló fẹ́ attack bàbá. Ó lè jẹ́ bẹ́ẹ̀, ó lè má jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kí wá ni Àdó ṣe dé àpò bàbá? Kí ni Àdó ṣe dé àpò bàbá? Débi pé ẹni òkè o, bá mi mú Àdó yẹn padà. Ètò tó yẹ kẹ́ ẹ ṣe lórí Àdó yẹn lélẹ̀ tó bá rí báyìí. Ẹni tètè mi, when it comes to this, ọ̀rọ̀ yìí, irú ọ̀rọ̀ bí irú ọ̀rọ̀ Àdó báyìí, messenger ni. Messenger ni. Ó lè jẹ́ negative messenger. Ó lè jẹ́ positive messenger. Àmọ́ irú message wo lẹ rán Àdó yìí? Ẹ jẹ́ ká mọ àwọn tá à ń tẹ̀lé as a Muslim. Ẹ jẹ́ ká mọ̀ wọ́n. Ẹ má fi bákan, ẹ má fi irọ́ kó wa lómi ọbẹ̀ lọ. Ẹ jẹ́ ká mọ̀ àwọn tá à ń tẹ̀lé. It's so sad for me to talk this way. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ìjọ́ wo ni la gbọ́ ti Abdulrahman? Ìjọ́ wo la gbọ́ ti Abdulrahman? Àbá. So kò í sọ̀rọ̀ èpè. Ọ̀rọ̀ èpè kọ́, ọ̀rọ̀ pé báwo ló ṣe jẹ́? Nílẹ̀ Yorùbá, a mọ ẹ̀hà tí wọ́n kọ sí ọ̀rọ̀ èpè. A mọ ẹ̀hà tí wọ́n kọ sọ́rọ̀ èpè. Nílẹ̀ Yorùbá, nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ọ̀rọ̀ èpè ni, àmọ́ ìyẹn lè ṣépè lórí irọ́ gan gbà mí. Ìyẹn lè ṣépè lórí irọ́ fún àwọn tó ń ṣe bẹ́ẹ̀ o. Kì í ṣe gbogbo èèyàn tó ń ṣépè ló ń sọ òótọ́. Mi ò sọ pé ẹ parọ́ o, but nǹkan táwọn èèyàn púpọ̀ ń fẹ́ ń sìn ó ní pé ẹ jáde like come and say your truth. Say your truth. Your truth and your truth shall set you free. Your truth shall set you free. Ẹ̀yin tèmi, fún fídíò tí mo drop lánàá, ọ̀rọ̀ nìyẹn lẹ́gbọ́n yẹn. So tẹ bá fẹ́ full video lórí ọ̀rọ̀ tí bàbá wa Habibullah Adam sọ, ẹ lọ èyí tí mo post lánàá. So yẹ yín, ẹ̀yin tèmi, ìlera ọkùnrin, ìlera obìnrin. Ẹ wo past videos mi. Mo showcase 1 or 2 apps. Tó bá wá fẹ́ ìtọ́jú lórí apps, ó fẹ́ ìtọ́jú, ó nífẹ̀ẹ́ bí mo ṣe sọ̀rọ̀ 1 or 2, go and watch my past videos. O lè contact mi lórí àwọn herbal product alálùbáríkà lórí 07015100651. Pè mí fún herbal alálùbáríkà ni. Mọ́ pè mí ṣeré, èmi ò kí ń ṣeré. Mọ́ pè mí ṣeré. Tó, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. May Almighty Allah bless our ibadah.
gbogbo oore tó wà nínú Lailatul Qadri Ọlọ́run fi fẹ́nu kọ̀ọ̀kan wa lóòótọ́. Okay, bye for now. Ní 2022 ní 2022 ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi. ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá tó kẹ́ gbogbo wa yìí ọdún náà ló ṣẹlẹ̀. Mo wà lọ́dọ̀ Mẹ́kà mọ́ mò ń kí wọn báyìí, ẹni tí mo sọ̀rọ̀ yìí ló bá wa. àwọn bàbá bẹ̀rẹ̀ bàbá kàmá tí wọ́n ní dáná lẹ́ni tí a sọ̀rọ̀ rẹ̀ ní ìlànà ló bá wa. Olúwa tó wá wíwá tó wá ó wá há sáré mi àti Mẹ́kà mi báyìí. wọ́n ha sí àyè bàbá onírò mọ́tẹ̀s àti bàbá kàmá báyìí. Bí ìgbà tó já sí pé ó ń gbọ́rọ̀ tá à ń sọ òun náà ń bá mi kí wọn. bí ìgbà tó já sí pé ó ń gbọ́n tí àwọn bàbá méjèèjì sọ òun náà sì bá bàbá kí wọn. Ọlọ́pàá tó tẹ̀lé ẹni táwí yìí ó yẹra òun yẹra díẹ̀ báyìí, ó yẹsẹ́ díẹ̀ báyìí òun náà yẹra díẹ̀ lọ́mọ bàbá wa ló fi ákàṣì fún mi lọ́rùn. ní ọmọ kan bá wá ládẹ́yìn ló fi ákásí fún bàbá lọ́rùn. bí kálukú ti rí lọ́ọ̀dá yìí wọn tọ́pọ̀lọpọ̀ sọ pé ẹ̀fẹ́ pariwo rẹ̀ ló yẹrẹ ni àgọ́ lẹ́nu bàbá tó lọ́rọ̀ òun gbọ́ lẹ́nu wọn kì í ṣe lè Yorùbá àmọ́mọdé àti tó bá ákásí fún wọn lọ́rùn. Ákàṣì fún ẹ̀ sì wà ó ákásí fún ẹ̀sìn bẹ́ẹ̀ torí ẹni yìí ló gba ákàṣì fún lọ́wọ́ ọmọ ẹ̀ torí ẹni táwọn yìí òun náà ló gba ákásí fún náà lọ́wọ́ ọmọ náà kí àwọn afá tó gbà lọ́wọ́ ẹ̀. kí àwọn àlùfáà tí wọ́n tó gba ákásí fún lọ́wọ́ tọ̀hún náà. ìyẹn lọ èyí ń lọ bẹ́ẹ̀ ni ó lóṣù kejì ó jẹ́ oṣù kejì ó jẹ́ oṣù méjì ó ń jẹ́ oṣù méjì òun ni mo tún wá ní nílé bígọ́rẹ̀ wọ́n fẹ́ ṣe ìyàwó nílé bíkọ́rẹ̀ wọ́n fẹ́ ṣe ìyàwó èmi náà pé àwọn bàbá ni wọ́n pè ìyàwó tó fẹ́ ṣe yìí kémi tó débẹ̀ ìyàwó tí wọ́n fẹ́ ṣe tí bàbá tó débẹ̀ nǹkan kan ò ṣe mí. nǹkan kan ò ṣe wọ́n ẹ̀dá tí nǹkan kan bá ṣe òní bọ́ sínú ọkọ̀ láti àyíkó délé kọ̀ lọ́yìn. mo wá lọ bàbá wa lọ ìgbàmúdọ́hùn láàárọ̀ àwọn àfáà àtàjọ lọ gbogbo wọn wá pẹ̀lú mi. nígbà tí bàbá débẹ̀ ní àárọ̀ gbogbo àwọn àlùfáà tí wọ́n tẹ̀lé wọn lọ wọ́n bẹ pẹ̀lú bàbá ń bẹ̀. kò sẹ́ni tó lè sọ pé wọ́n rápẹ́ẹ́rẹ́ àárẹ̀ kò sẹ́ni tó lè sọ pé òun rápẹ̀rẹ̀ àárẹ̀ lára bàbá jọ́nà. mo wá débẹ̀ bàbá wa débẹ̀ amúra gbogbo wa bàbá wọ mọ́tò nígbà wọ mọ́tò adébí ìyàwó nígbà tí àwọn mọ́tò jọ́nà adébí ìyàwó tó jẹ́ bí òde ta torí ẹ̀ lọ. ẹni tí mo wí yìí ẹni tí a sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti ṣáájú mi débẹ̀ ó ti ṣáájú wa débẹ̀ ó jókòó níbi tí òbí kaṣọ pé ààyè tó ti mú ọwọ́ tún mi báyìí ó ti jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá ní ọwọ́ ọ̀tún nígbà tí bàbá gan tí wọ́n pè bẹ́ẹ̀ ò tí ì dé òun ti má ìtàlẹ̀ lọ́wọ́ ọ̀tún wọn. àwọn aṣèbí ìgbà tó wẹ́lkọ́mù nígbà tí mo dé lẹ́ni tó ń ṣe nígbà tí wẹ́lkọ̀mù bàbá nígbà tí bàbá débẹ̀. bàbá Ọládìméjì Ìgbàjà bàbá wa Ọládìméjì Ìgbàjà náà ni Al-Hikmah tí wọ́n ní Jami'atul Hikmah àwọn jókòó bí bàbá wa Sheikh Alhaji ti jókòó yìí wọ́n jòkó bàbá wa Sheikh Alhaji Suleiman ti jòkó lẹ̀ yìí. wọ́n wá èmi mo fẹ́ ṣe wáàsí bàbá lẹ́gẹ̀ẹ́ wọ́n sì fẹ́ ṣe wá sí níjọ́ náà. bá a ṣe jókòó yìí kí àáfàá yìí tó jókòó lọ́tún mi báyìí ó ti ju nǹkan sí mi lápò bá a ti jòkó lẹ̀ yìí àlùfáà wa jẹ́rẹ́sì àgbà tí wọ́n ti jòkó sí bàbá yìí bẹ́ẹ̀ ló ń tọ̀hún jòkó jọ́ náà ó ti ju nǹkan sí bàbá lápò jọ́ náà. ẹni tó ju sí mi lápò èmi ò mọ̀ n tó jù sí bàbá lápò àkókò tó jù sí bàbá ò mọ̀ mi ì sọ pé kó ju nǹkan sí mi lápò a sì jọ sọ kìí ṣàjọmọ wa pé ojú báyìí sí mi lápò ṣé mo lè ojú báyìí sí yín lápò ojú sí mi lápò àdásọ tirẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí ẹni pé agbádá ni mo wọ̀ àmọ́ gẹ́gẹ́ bí wípé agbára ni bàbá wọ̀ ìfura yẹn wò kò mú ìmọ̀ kó agbára mọ́ra ìmọ̀ paramẹ́nì ìfura yóò fẹ́ sí tẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ tó ju nǹkan sí yàn lápò nígbà tí ẹ ṣe tètè yìí àfọkànsí pé mo bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀. ìgbà tí ń dìde tí mo fẹ́ ṣe wáàsí nígbà tí bàbá ó dìde tó kàn tí wọ́n ṣe wá sí jọ́nà mo ti dìde bàbá ti dìde àwọn ọ̀rọ̀ yìí sùn nìkan bá àwọn bàbá wọn yìí sùn ní bọ́ọ̀wà wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wà ń bẹ jọ́nà àwọn ẹlòmíràn wà bẹ́ẹ̀ àwọn ẹlòmíì wà ń bẹ náà àgbààgbà láwọn àlùfáà mo dìde bàbá dìde jọ́nà mo ń kí àwọn èèyàn bàbá ń kí àwọn ènìyàn lọ́wọ́ tó wọ́n náà ọ̀rọ̀ mi kàn balance wọn lójijì ọ̀rọ̀ yóò kàn balance mẹ́ni à ń gbìyànjú ká tó ọ̀rọ̀ yóò tó mọ́ ni àwọn afásúlẹ̀ bàbá wa ní mọ̀nàmọ́lá àti ẹnìkan àti ẹnìkan mi ìrántí mọ́ bàbá wa ní sùn ní kọ́ bàdé wọ́n ṣáà ń kọ́ gba máìkì yẹn lọ́wọ́ mi wọ́n gba mẹ́kì náà lọ́wọ́ bàbá nígbà náà nígbà tí wọ́n ní pé ọ̀rọ̀ yóò tó bá àfàgbà tí wọ́n sọ̀rọ̀ pọ̀ wọ́n gba máìkì yẹn wọ́n gba mẹ́kì yẹn mo jókòó bàbá jókòó padà mi ò sọ́ọ̀bù bàbá Islam wọn ò ṣubú rẹ̀ wọn ò dìbò rẹ̀ mẹ́ẹ̀ so wọ́n gba máìkì mo ní kọ́ máa so ìyẹn lọ wọ́n gba mẹ́kì wá sí olè ìṣẹ̀lẹ̀ mọ́nù ni bàbá ní ìdáfẹ́ wọn so ìgbìlọ̀ yìí tó ṣẹlẹ̀ yìí náà odidi wá sí kan ni ibi abágbé ìṣòro sí ó jẹ́ tó wá wù níbẹ̀ ni wá sí kan yìí náà. mo wá Like, come and say your truth. Say your truth. Your truth. And your truth shall set you free. Your truth shall set you free. Ẹni tẹ́ni fún fídíò tí mo drop lánàá, ọ̀rọ̀ nìyẹn lẹ́gbọ́n yẹn.